lólórí aládé. Ẹ dúró síbí báyìí náà. Ìrìnsà mi àkàndé ẹgbẹ. Àwọn ọba fi lọ bá ń ta ìrìnsà. Kábíyèsí ọ̀gbìn ìrìnsà. Ọba Àkàndé Ògúnwùsì. Wọ́n ti wọ Ẹlẹ́dùmarè òun lọ́sọ̀lá. Wọ́n ti wọ Ẹlẹ́dùmarè lọ́sọ̀lá. Ọba Adéyẹ ìwọ́lọ́ba lórí ìkàlẹ̀ àráyá. Olórí adé gbogbo ìrìnsà. Àkàndé jáyé láàfin. Ọkọ lórí ayaba Mariam. Ànátàná kò ní ìlú Kogi. Kábíyèsí Ògúnwùsì. Ọkọ tèmi dọ́pẹ́ lórí mi. Ọkọ ya máa dúró tẹ́. Ọmọdé bí ìlú yìí. Nífẹ̀ẹ́ òye Jésù ìtìlú ló tẹ́. Ọkọ Ṣadé mi á ṣe. Ọkọ tẹ̀lé Sádẹ́dà ọkọ tóbi tóbi. Kábíyèsí Ògúnwùsì ọba. Àkàndé jáyé ní Ifẹ̀ àlọ́bà fún yín. Ọmọ kíyèsí Àkàndé Babátúndé. Òṣùpọ̀ lẹ̀sùn sórí ẹni. Òkú mọ́ lọ sùn, òkú mọ́ láàta. Babátúndé ọmọ Ògúnwùsì. Àsìkò ẹ̀ ń tù wá lára Àkàndé Babátúndé. Babátúndé Ògúnwùsì ọmọ kíyèsí o. Àkàndé ẹ̀rẹ́ gbogbo àyà kò mọ pátá lórí. Àwọn máa fi lọ bá Àkàndé Babátúndé.
ilé lọ àmọ́ kí ẹ kí ẹ. Hallelujah. Imperial Majesty ní àkàndé Babátúndé. Gbogbo mú sọ̀rọ̀ adúpẹ́dúpẹ́dúpẹ́. Àbúrò ti tẹ́ fún wa òògùn sí i. Bátúndé ọmọ òògùn sí i. Ọmọ yẹsí o. Ilé ló wà o, Akande Musi, láyé rẹ̀ pẹ́. Isa Abiodun Ọlákúnlé Fàárọ̀ ń bí ṣe kọ́ ní. Bó bá tẹ̀lé àrọ̀ lágbàdé alágbèjì kẹta nìlú sọ̀rọ̀ bí wọ́n ní kí ẹ̀ Àkàndé Babátúndé. Ilé ló wà sábà ìdájọ́ padà. Lóko gbogbo ládé akọlórí aládé káàbọ̀ sílù sọ́ọ̀lọ́ lóko bí. Gbogbo ládé tó ń bẹ̀ ní kálẹ̀ wọ́n bá ní kí ẹ̀ òògùn sí i. Olórí ọmọ wa kí lè jẹ́ wọ́n. Èmi gangan bàbá òògùn sí i. Máyégúnlẹ̀ yóò bá ó kíákíá Àkàndé Babátúndé. Olóòmà ọ̀gbẹ́nà sáárá ń bí. Ké wá ní ọtí méjì. Àyìndé Balógun ìlú kojú. Bó ṣe bọ́ bàlá
onílà òwú ọ̀làlà ọ̀gbìn ìṣàyẹ̀wò náà èké lọ ṣe. Ọba bàbá tún lé ìrọ̀ náà èké lọ ṣe. Ẹnu lẹ́sẹ̀ bí àkùrọ̀ ojú ọ̀rọ̀ ìwọ ìjàyè bẹ̀rẹ̀. Pàtúndé àkùrọ̀ ìrọ̀ náà èké lọ ṣe. Ìrọ̀ náà èké lọ ṣe. Ẹnu lẹ́sẹ̀ bí àkùrọ̀ ojú ọ̀rọ̀ ìwọ ìjàyè bẹ̀rẹ̀. Ẹ̀sán tó sọ ìyá ọ̀wọ̀ tó yẹ ká fi sí. Ẹ̀sán tó ṣe yìí. Ẹ̀sán tó ṣe ìyá ọ̀wọ̀ tó yẹ ká fi sí. Olóyè ìkàtẹ́ máa wọlé wọn ọ̀rọ̀ kan. Kábíyèsí Ẹlẹ́gùṣì ní Ọbádémọ́lá. Àná mi sáyé ìdìbò. Sẹ́nu. Akọni kò sọ tó ṣe wá ọmọ tó yẹ ká fi sí. Ẹ̀sán tó ṣe yìí. Ẹ̀bá sọ tó ṣe yìí ọmọ yìí tó yẹ ká fi sí. Ìgbẹ́kí bá lọ ọ̀dọ̀ yìí o. Ìjọba mi ní bàtà láì bọ́. Olóyè Sáyẹ́nsì kò kí ẹ kí ìyẹn. Àtàwọn èlé kò ní ṣe. Ẹ̀sán tó ṣe yẹ àwọn ọmọ tó yẹ ká fi sí. Ẹ̀sán tó ṣe yìí. Ẹ̀bá sọ tó ṣe yìí àwọn ọmọ tó yẹ ká fi sí. Àkàbí Adé, ọba Babátúndé. Yíyọ lẹ́kọ̀ọ́ yọ àkọ́kọ́ gbé Babátúndé. Yíyọ lẹ́kọ̀ọ́ wá yọ bí ìdójọ́ká akọ́ọ̀dẹ òwú sí o. Ọmọ àṣẹ wá, ọmọ àṣẹ wá, ọmọ àṣẹ wá, ọmọ àti wọ́n. Ẹni ọmọ fẹ́ ọmọ. Àwọn aṣáájú lọ́gbẹ́ ọmọ ọ̀gbẹ̀sán ń bọ̀ wá dé. Làkàyè pẹ́pẹ́dá. Gbogbo aṣáájú lọ́gbẹ́ ọmọ ọ̀gbẹ̀sán ń bọ̀ wá dé. Iṣẹ́ bàbá ló ń bí. Àwọn ìṣòwò aláìdá o. Ìgbàgbọ́ sí ìdẹ̀dẹ̀ o. Ìgbàgbọ́ sí ìdẹ̀dẹ̀ o. Gbogbo ládéládé tó ń bẹ ní káàlẹ̀ kò kí. Gbogbo balẹ̀kọ̀, gbogbo balẹ̀kọ̀, à ń dákọ̀dé òkú sí ọba Babátúndé. Ara wa ni ní sọ́lọ̀ láàmú kí á gbé. Èmi kò kí ẹ, èmi kò kí ẹ. Ọba Babátúndé, àwọn ọba ọgọ́ta ní kí ẹ, èmi kò kí ẹ. Àwọn ti jẹ́ tọ́kù wọn ní kí ọba o, èmi kò kí ẹ. Àwọn àtòkìkí kan ọba,
èmi ló kí ẹ. Ìṣọ̀lọ̀ lápapọ̀ gbogbo wa ń kọ́ bá o. Èmi ló kí ẹ. Gbogbo sọ́nà kí lọ pátápátá. Látọ̀rí kábíyèsí ẹ̀sán. Ìṣẹ̀dá afárá ń bí. Ó gbàgbẹ́ kábíyèsí ẹ̀. Ìgbà yẹn tún wà lára ìsàn. Báwo ọ̀kan dé? Àwọn bá mi lọ bá àwọn òun sì wá lé. Báwo ọ̀kan dé? Ọba Professor bí ọba lálẹ́gẹ́, Muhammadu Kabiru mi, ọlọ́pàá lò mí, oògùn fún mi nílé tó kí ẹ kí ẹ máa kó lè àgbẹ̀. Ọba Jùsáyà bí ìlú Bàdé, ẹ̀fà kó àìdúró ti wá. Àìdé mi ní sọ̀rọ̀. Gbogbo àpapọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ gbogbo ládéládé. Orí kábíyèsí ládó tó lábá bí. Gbogbo ládéládé tó bẹ̀ ní ìkàlẹ̀ o. Àbọ̀rí tó máa ṣe ẹ̀wẹ̀lẹ̀ tó. Àkọ́dé ọjọ́ òkú ẹ̀ kò tó. Àbọ̀rí tó máa ṣe ẹ̀wẹ̀lẹ̀ jẹ́. Àdàkọ́dé ọjọ́ òkú ẹ̀ kò tó. Káàbọ̀ sílé o, káàbọ̀ sílé o. Káàbọ̀ sílé o, káàbọ̀ sílé o. Àwa ti rú ìsọ́lọ̀. Káàbọ̀ sílé o. Àwa ti rú ìsọ́lọ̀. Káàbọ̀ sílé o. Àkọ́dé ògùn sí. Káàbọ̀ sílé o. Àtúndé ògùn sí. Káàbọ̀ sílé o. Àwọn bàbá yóò bá pa. Káàbọ̀ sílé o. Àkọ́dé ògùn sí. Káàbọ̀ sílé o. Ọ̀gbìn ìṣá. Ó jẹ́ wọ́n pé nílò wà. Wà ló ti ọsọ lọ. Ìṣàfàlò bí ó ní dúpẹ́ lọ́wọ́ ọ̀la. Àkàndé òkú òsì. Olókùn sí ní ìdí rẹ̀. Lọ́kà ní ìdí rẹ̀. Àkàndé òkú òsì. Ọkọ̀ mi rí àbákò.
tèmi tọ́pẹ́ mi ní jẹ̀bú. Ọkọ̀ rẹ̀ fẹ́ àyàwó. Ọlọ́wọ́ ní ìjìyàn. Sáré sún ẹlẹ́gùsì. Àrò ní ìkọ́mọ. Gbogbo ìlú sọ́lọ̀. Adúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀. Ẹ̀kú àdúgbò tí o. Kábíyèsí ọ̀sọ́lọ̀. Ọ̀dà ṣojú Adébáyọ̀. Alága nìlú sọ́lọ̀. MCDO. Ó ní kí ìkọ́bà. Àrèmọ́dé báyọ̀. Ìyàbù alára. Wíṣàfáró bíbí ìkọ́bà. Kábíyèsí ọ̀sọ́lọ̀. Ìyàbù alára. Gbogbo ládéládé ní ìkọ́bà. Àkàndé òkòwùsí. Ọkọ̀ tèmi tọ́pẹ́ olórí. Ọkọ̀ ló kẹ́kẹ́. Ọkọ̀ ṣàdémì àṣìlè. Ọkọ̀ tèmi sàbẹ̀tà. Ọkọ̀ sùtìmì tó kù. Ọ̀rọ̀ ìrìṣà. Ọ̀rọ̀ ìrìṣà. Ọ̀rọ̀ ìrìṣà. Lọ́sọ̀rọ̀ kárò bí ní ìkọ̀mọ̀. Alágbèjì ní sọ̀rọ̀. Ẹ̀kú àdúgbò tí. Èmi náà kọ́bà. Èmi náà kọ́bà. Ètùtù àwọn kàṣà ìgbà o. Ètùtù àwọn kàṣà ìgbà. Fojú jọ àlọ́bà bí. A máa bọ́, a máa tẹ̀ bí èdú nínú iná. A máa tẹ̀ bí bọ́ọ̀lì, a máa ka bọ́í. Àwọn èèyàn mi lọ́rùn àlọ́bà bí. Mo jẹ́ torí kí ikọ̀ àìdé tí ẹ àtọ̀.
ọba Isa Fáróbí ìgbà tí wọ́n dúró lójú spíkà báwo ni wọ́n ṣe fẹ́ gbọ́nà. ẹ̀bá mi dúpẹ́ lọ́wọ́ rí olódodo àrùn lórí ọba Onísọ̀lọ̀ máa ń jọba lọ lórí wa. Ìlú kì í wà láì lólórí. Àná ti lọ ti kéde. Ìjẹrin lọ ìjẹta lọ. Orí àná láti bọ́ sẹ́yìn. Àwọn ẹgbẹ́ ọlọ́wọ́ ọba o. Gbogbo ìgbà tó ń mú fún wa ní Sọ̀lọ̀. Ìgbà tó dùn tó gbọ́. Látòrí Akínbáyé. Àti gbogbo ládéládé. Tó ti jẹ nílùú Ìsọ̀lọ̀ gbé. Lórí ọba ìgbàlódé bí iṣu ọba Fáróbí mi. Ìdírísù ọba Fáróbí ọláyíwọlá ọmọ súró oráyélò orí gbàlò ó jẹ o ìgbà tó fọwọ́ okùn lélẹ̀ ó bá ilé pọ̀ ní owó lọ́wọ́ ìpọ̀ ní owó ọba gọ́lọ́bà ó jẹ oráyélò. Ìwé alábá bí ìpàdé owó fún lélẹ̀, ìgbà tó fọwọ́ okùn lélẹ̀, ó fi sọ́wọ́ àlàdé ọba lẹ́lẹ́jà. Àlàdé ọmọ Mọ́ládé ó jẹ́, ó láyé lò, ó rí gbàlù, ó ṣe dáadáa. Ìgbà wáyé. A bèrè lọ́wọ́ àwọn alálẹ̀ ń dá wa lóhùn wọ́n ní ká àdìfá ọ̀pọ̀ àwọn babaláwo ìlú àwọn babaláwo àjòjì àmọ́ ọmọ àti sáàrin wọn o a ní kọ́ bá fá ní gbọ́dọ̀hùn Ọ̀rúnmìlà àwọn rẹ̀ bá fi ẹgbẹ́ mú ọ ó ti sọ̀rọ̀ o ó níwájú lójúgun pé ó ní máa ń bẹ Yísà ọ̀gbẹ́ ní ìgbẹ́sí ó ní máa wà ìwọ ló máa wà nínú ọlá. Obì bí kú, ó ti bàrù, ó mú fòó jẹjọ́. Yísà Fáróbí ṣe kọ́ rí, olùgbọ́dọ̀ ní kò gbó kárakára o, kò gbó kárakára. Òyìnbó ní kò dùn yípa ní ti dáadáa. Kábíyèsí ọba Isa Fáróbí ṣe kọ́ ní arọ́lọ́pàdé alágbèjì kẹta o bọ́bá délé ìgbà yìí á tù wá lára o á tù gbogbo ilé lára gbogbo ọmọ ìlú Ìsọ̀lọ̀ pátápátá. Àárín bá ti ṣe àárọ̀ máa pé wa àsìkò alágbèjì kẹta o á tù gbogbo ilé lára. Kábíyèsí gbogbo lóní kò gbọ́ lẹ́ẹ̀kan sí ọ̀tọ̀ lóní kò gbọ́ nínú àlàáfíà nínú ọlá ńlá
jọba lọ lórí wa. Ìgbà yìí á tù wá lára o, á tù gbogbo wa lára. Ìgbà tuntun ti dé, Àyìndé sì sọ̀rọ̀, ọba ti pọ́ wọlé. Lórí ọba ọba ní sọ̀rọ̀, máa jọba lọ lórí wa. Máa jọba lọ lórí wa. Máa jọba lọ lórí wa. Ìsá máa jọba lọ lórí wa. Àdúpẹ́ lọ́wọ́ orí, kábíyèsí ọba ní sọ̀rọ̀. Lagos State, Olúṣọlá Sanwó-Olú, Babájídé, His Excellency, gómìnà ti ìpínlẹ̀ Èkó, ó sọ̀rọ̀ lórí látẹnu kọmíṣánná Bíbíire, Honorable Commissioner Washington State. Local government affairs, ó ti bá wa sọ̀rọ̀ bí. Ó ti sọ̀rọ̀ lórúkọ ìjọba o, ìjọba ní Lagos State, Àrẹ̀mú Ọláṣojú Adébáyọ̀, tójú òun alága o, ìsọ̀rọ̀ NCDA, ó ní ká máa ń ṣe lọ. Adébáyọ̀ kú oríire. Àrẹ̀mú, ó ti forúkọ lélẹ̀, ó ti fọmọ jẹ, Àrẹ̀mú Adébáyọ̀ ọmọ Ọláṣojú. Gbogbo ọmọ ọba ládé nílùú Ìsọ̀lọ̀ bí ètò ìlú. We recognize presence. Thank you. Ololo. Kábíyèsí olówó òkì. Ọba Babátúndé olówó òpẹ́. Gbogbo ọba ládé ẹkú àmójúbà. Ọba tuntun, ìgbà tuntun ní sọ̀lọ̀ ọ̀bádé. Ọba ní ẹnu, Ọlákúnlé ọmọ bá ló ń bí, ṣé kò ní? Mo bá lé lé, alágbèjì kẹta o, nínú Ìsọ̀lọ̀. Àsìkò yìí á tún wà lára. Eku a máa ké bí eku, ẹyẹ a máa ké bí ẹyẹ. Àwọn àjẹ́ pàápàá, wọ́n máa fọ òun bí àjẹ́. Èèyàn tó bá ní kò sájẹ́, ó lè pe ra ilé ọmọ Yorùbá. Òyìnbó kankan lájẹ́, Àyìndé wá sí wàrà bá bí ọba orí. Àwọn màá ní ẹlẹ́yẹ. Èyí ọ̀bí ẹ̀mọ́ alábí máa wà á sásí. Ọ̀ṣàlà ìṣòro.
ìṣọ́lá. Ilẹ̀ ń gbọ́mọ wí láì sọ̀rọ̀. Ilẹ̀ ń tẹ ìjọmọ tó bá wù yí. Ilẹ̀ ń pọmọ kẹsẹ̀ òfin wọlé. Ẹ̀pọ̀lọpọ̀ lórúkọ gbogbo ilé ẹgbẹ́ kùtì. Kábíyèsí ọba tuntun ní sọ́lọ. Ọba tuntun ní sọ́lọ. Orí bá lóko pẹ́. Èyí tí mo sọ báyìí, bàbá rẹ̀ ni tó bá ń bínú. Oníbàwù ṣera ẹni kéwọ́n ní ọ̀tún mi. Ọba yìí sábàrò bí àwọn bá fi lọ bá ń pa o, àwọn bá fi lọ bá ń pa. Ìgbà yà tù wá lára, á tù wá lára o, á tù wá lára o. Àsìkò yìí o, ìgbà yìí o, á tù wá lára o. Á tù wá lára o, á tù wá lára o. Àsìkò yìí o. Ọba Abdulatif Ọláwọlé làwọn lẹ́lu mẹ́mọ́ ọba alájà okun ẹja ó ní kí n kọ́ba o á tù wá lára o á tù wá lára o. Àsìkò yìí o ìgbà yìí o á tù wá lára o. Ọba Síkírù láyé Ọlámídé Àyìndé ọba Williams oṣù àpẹẹrẹ àkọ́kọ́ ọba lóde olówó ó ní kí n kọ́ba o á tù wá lára o á tù wá lára o. Àsìkò yìí o ìgbà yìí o á tù wá lára o. Ọláyélúwà ọba Tájùdí ìṣọ̀lá adé òdúbí yìí ó ní tìrẹ́ ti ìlú tirẹ̀ ńlá ó ní kí n kọ́ba o. Ọba Abdulmaruf Oyèkúnlé Àkàndá àwọn ọdún tìjà ní. Ọjọ́jọ́bí Sàláùdí Alábọ̀dọ̀ ó ní kí n kọ́ bá o. Wípé tù wá lára o, á tù wá lára o. Àsìkò yìí o, ìgbà yìí o, á tù wá lára o. Á tù wá lára o, á tù wá lára o. Àsìkò yìí o, ìgbà yìí o, á tù wá lára o. Hallelujah. Ọba Abdulkabiru ọba Lánlẹ́gẹ́ Adéyẹmí Lánlẹ́gẹ́ ẹ̀kú ọlọ́pìn ẹ̀pẹ́sìn ọlọ́pìn gbogbo ilẹ̀ Àwórì ọlọ́mọdé ó ní kí n kọ́ bá o wípé tù wá lára o á tù wá lára o. Àsìkò yìí o ìgbà yìí o á tù wá lára o. Ọba Olúṣọlá Ìdírísù ọlọ́pìn Àdìmúlà Adéòdì Àwórì láàrin aláṣẹ Ìbàdàn ìdílógún ọ̀tẹ̀ ní pọ̀ tẹ̀mọ́lẹ̀ gbogbo Àwórì láàrin ó ní kí n kọ́ bá o á tù wá lára o á tù wá lára o.
ikú yà mẹ́kù ọlọ́pàá ti ìlú ọ̀tọ̀ àwọ̀rì ó ní kí n dọ́gba o aláàtúwọ́ lára o àtúwọ́ lára o. àsìkò yìí o ìgbà yìí o àtúwọ́ lára o. ọ̀pọ̀ àwọ̀ ọba bàbá tó ní àkọ́bí wọ́n sì rò kúrò bí akílọ̀ olówó ṣàṣà ó ní kí n kọ́ba o nígbà tó wọ́n lára o àtúwọ́ lára o. àsìkò yìí o ìgbà yìí o àtúwọ́ lára o. Aláìlúwà ọbẹ̀ tí wọ́n lásìkò ní Yusuf onígbọ́kọ̀ ti gbọ́kọ̀ àwọn oníláàbí Mùsàfà ìgbẹ̀sà oní kí n kọ́ba o nígbà tó wọ́n lára o àtúwọ́ lára o. àsìkò yìí o ìgbà yìí o àtúwọ́ lára o. ọbẹ̀ jìnnà Násírù tẹ̀sílì ọláyẹmí wọ́n lọ́dọ̀ ọ̀dọ̀ àbùdá súlẹ̀ ejìnnà àwọ̀rì ìlú ìgbẹ̀sà oní kí n kọ́ba o ọlọ́lọ́wọ́ jẹ́mi wájúmọ́lá ayélujára ṣàkíṣà màgọ́dọ̀ ọba bàbá tó ní àkọ́bí ṣọ́nọ́lá olùmọ̀kọ́bí o ọba wẹ̀sí ẹ̀dẹ́lẹ́dẹ́ àrẹ̀mú kọ́lẹ́ṣọ́ olóhùn ọba tó ní òwú o ọba kí ọgọ́sí ṣàìbù. alákùdá kakùdá ọba omi kí n kábọ̀ o ọba kí n tọ́láwọlé oníkọ̀tù ọ̀fìkọ̀tù ọ̀tà àwọn onílànà omi kí n kábọ̀ o wípé tù wá lára o á tù wá lára o. àsìkò yìí o ìgbà yìí o àtúwọ́ lára o. ọba Síkírù láyé Ọlámídé Àyìndé ọmọ Williams olówó ọgbọ́n ni olówó ọba tájú nínú ìṣọ̀lá òbí yìí ò ní tìrẹ gbogbo yìí ẹkú àdúró ti ọba lálẹ́. ọba mẹ́tàlú Babátúndé sọ́lú ọlọ́mọlọ́wọ́rò ọba Sọfíà Latif Ọlámídéjì ẹgbẹ́ ẹni wákàtí kan àkọ́kọ́ ọlọ́pàá tọ́ba iṣẹ́ rí o ọba Táíwò Adésínà Lámínà Bádéwòlú ọba Dàgbòyí ọba Alùmọ̀rú àdìyọ́ àgbàpẹ̀ Elégùṣì Dégùṣì ọba àwọn onílẹ̀ oní kí n kọ́ bá o àtúwá lára o àtúwá lára o. àsìkò yìí o ìgbà yìí o àtúwọ́ lára o. kábíyèsí ọba Adéwálé olówó Ìkàtó Elégùṣì Adébùṣe ọkùnrin ọ̀nà ọmọ oníṣẹ́ bàyàtì kábíyèsí Elégùṣì Adọ́bí Sáàyídì ọ̀sọ̀lọ̀ mọ́ kọ́ba lórúkọ gbogbo ládéládé káàbọ̀ sílé ọ̀sọ̀lọ̀ tìlú sálọ àmbẹ̀wẹ̀ṣù kùrà ọ̀gbàgbàdé wọlé. ọ̀gbàdé òwòdé ìsàgórí àléfà ọ̀gbàdé òwòdé. ọbẹ̀ lẹ́yìn owó ló gbé wá owó ló gbé dání ó ti sẹ́rù ó pọ̀ bẹ́ẹ̀ sọ pé pọ̀ ókè ẹgbẹ́ méjèèjì pọ̀ pọ̀ ó ti lọ. eléyìí gbé dání ó gbé dání gidigidi ó pọ̀ bẹ́ẹ̀ ọ̀gbàdé òwòdé ìsàgórí àléfà ọ̀gbàdé òwòdé. àsìkò yàtọ̀ wà lára ọ̀gbàdé òwòdé. Abíọ́dún àsìkò yàtọ̀ wà lára ọ̀gbàdé òwòdé. ọkọ̀ lórí Táíwò táwọn káyọ̀tù àbíkẹ́ ẹ̀dẹ́
Àbíkẹ́ fún òde Àbíkẹ́. Àṣẹ mi náà ló ń pàṣẹ. Àbíkẹ́ wá tẹ̀lé yìí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Gẹ́gẹ́ bí orúkọ ti yẹ, Àbíkẹ́ ọmọ bẹ̀rù ọ̀pá ní ìlú tẹ̀lé yìí pẹ́pẹ́pẹ́pẹ́. Ọ̀gbádé owó dé. Ìsàkórí àlééfà ọ̀gbádé owó dé. Ìsàkórí àlééfà ọ̀gbádé owó dé. Lónìí, Àbíkẹ́ ọba ti gbé kọ́kọ́rọ́ fún ẹ, àṣẹ lọ́wọ́ ẹ ló wà. Àṣẹ mi náà ló ń pàṣẹ. Àbíkẹ́ mi ní Ìjẹ̀bú-Òde. Ọmọ bẹ̀rù ọba ní Ìjẹ̀bú-Òde. Ọmọ bẹ̀rù ọba ní Ìjẹ̀bú-Òde. Ẹ farabalẹ̀, ẹ dúró mọ́. Ọlálẹ́kan Mọ́gájì. Kẹ́sì ẹ lọ síwájú Ẹlẹ́gùṣì. Àná gidi ni ní nílé Ẹlẹ́gùṣì. Àwọn là ń pàṣẹ nílé olówó rò. Èmi ni mo ń pàṣẹ. Àyìnlé nílé Ọ̀sánlọ̀ Ọ̀gbádé àṣẹ lọ́wọ́ mi ló wà. Nílé Ẹlẹ́gùṣì èmi ni mo ń pàṣẹ. Àṣẹ lọ́wọ́ mi ló wà. Ilé olówó rò. Àṣẹ lọ́wọ́ mi ló wà. Ilé ọlọ́pàá gangan. Èmi lórí ọmọ Èkó. Èkó ló ń pàṣẹ. Ilé ọlọ́pàá. Àyìnlé ọwọ́ mi ló wà. Àṣẹ lọ́wọ́ mi ló wà. Máa jọba lọ lórí wa. Máa jọba lọ lórí wa. Ìlú tó bá fẹ́ lọ síwájú ẹtí ìlú ẹnjìníà. Ìlú tó fẹ́ ní lọ síwájú. Wọ́n bá pápá kó dà. K1 ní ultimate. Ní wẹ́rẹ́wẹ́rẹ́. Ní kíákíá. Kẹ́kọ́nọ́mì má bàjẹ́. Káàárẹ̀ má ṣèlú. Olúwa yóò ní ìfújì. Kàgbọ̀bà láyè kó bọ́ sórí ipò ní kíákíá. Tòrá àwọn alálẹ̀ tó nílùú. Òótọ́ abọ́rẹ̀ mábọ́ ti ṣe. Apẹ̀tùtù ìlú àwọn ọmọ ń ṣètùtù. Wípé kó lè bá sí lójoojúmọ́. Kó máa dá sí. Ṣùgbọ́n ìpínwó àwọn alálẹ̀ àtọ̀bà tó máa ń bẹ lórí ilẹ̀ ó ṣe pàtàkì. Gbogbo community ṣọ́ọ̀bù alọ́ba ẹ tètè fàyè gbọ́bá. Kọ́lọ̀ ajé kó lè tètè máa bú yẹ sí Àyìndé ní Wàásù láṣẹ dúpẹ́
lọ́wọ́ ìjọba wọ́n dára lọ́rùn lásìkò lórí ọba Ìsá ọ̀dọ́lẹ́gùn mi mínísítà. Minister for Power, Adébáyọ̀ Adégòkè Pẹ́ńkẹ́lẹ́ káàbọ̀ sáàyè wa ní ọ̀dọ́dẹ́gùn mi mínísítà ọmọdéjẹ́ Fáṣíwájú àkànbí olóòdò ọ̀gá tiwa. Olúmọ àṣàkí àríntàkìdá sọ́ni kílódé ènìyàn káàbọ̀ sáàrí wa kábíyèsí aláyé ọba aládé tó fọmọba ọkọ lórí Ṣọlá ọmọ balàbàdú ọmọ Samuel Adédoyin ìbáṣe gómìnà ìjọba tó ń jókòó sórí ìtẹ́ ilé bàbá ẹ̀ ọba fún Ṣọlá lẹ́dẹ́ ọmọ Samuel Adédoyin. Ọ̀bàdànmọ́lá kó o gbó kó o tọ́ kó o fọwọ́ parú kó o fẹ́ rí ìjọbi àṣẹ apẹ́lẹ́nu kọrin kése Ifáwùyí kó o pẹ́ Ifáwùyí àìlẹ́ níbi ìbọ̀sọ̀ ọbẹ̀ Elégùṣì kàmú kíkọ èyí tó dùn wọ́n sọ alábá ń bí. Kábíyèsí ọba Elégùṣì Ànábì Saheed Ọ̀bàdànmọ́lá gbogbo àtọ̀ ẹ̀ ó nífẹ̀ẹ́ wọn púpọ̀ jù especially mi kéwọ́n ní ọ̀tún alábàbí aláwòrán ẹni tó dá wa pọ̀ Ọ̀bàdànmọ́lá. Elégùṣì ọba Ọ̀bàdànmọ́lá wò kí ẹ Elégùṣì ọba. Ifáwùyí àwọn ọba fi lọ ọba ń pa Elégùṣì ọba. Àwọn ọba fi lọ ọba ń pa Elégùṣì ọba. Kábíyèsí àwọn ọba fi lọ ọba ń pa òun. Àṣẹ gbogbo lọ́wọ́ ẹ̀ ló wà.
Dangote jayé orí ẹ̀. Àwọn tèmi Àyìndé wá sí ìwà lé orí ọ̀kì. Àwọn báyé kú kálẹ̀ àdé orí ọ̀kì. Àwọn tẹ́wẹ́ ní ọtí lórí ọmọ bá ní ìjẹ̀bú. Ànábì Sàyídì àti ìjọba wa bọ̀ ní tipẹ́tipẹ́. Ọbẹ̀ Lẹ́gùṣì àti ìjọba wa bọ̀ ní tipẹ́tipẹ́. Ṣọ́ọ́nù Kábíyèsí Elégùṣì ọba ní àjẹ́. Kábíyèsí Elégùṣì ọba ní àjẹ́. Ọkọ̀ náà ní gbèsè kí náà tù ọba ní àjẹ́. Èèyàn tèmi Àyìndé kó o ṣì yá lórí ọ̀kì. Èèyàn tèmi Àyìndé wá sí ìwò lórí ọ̀kì. Elégùṣì tímọ́tímọ́ president Àkànbí Adémi ọmọ Tinubu. Pẹ̀lú kábíyèsí onílù ọgbọ́nà ọ̀rọ̀. Olówó máa wọlé, máa wọlé, máa lọ́ra. Àwọn àjọ òbí nìyẹn. Olówó máa wọlé, máa wọlé, máa lọ́ra. Àná mi ní olówó, ògbó àbáyọ̀, olówó ọba. Kẹ̀kẹ́ jù, ògbó àbáyọ̀, olówó ọba. Ògbó àbáyọ̀, olówó ọba. Ẹ̀kọ́ àdójì, ọba Ìsá ìsàfàrọ̀ òbí, fàrọ̀ òbí, fàrọ̀ òbí. Alágbèjì ní ìsọ̀lọ̀. Àti lọ́dà ní ìsọ̀lọ̀. Ìsọ̀ àti lọ́dà ní ìsọ̀lọ̀. Àti lọ́dà ní ìsọ̀lọ̀. Ṣé kò ní àsìkò ẹ̀ tún wà lára? Ọba bí ẹnu ìgbà ẹ̀ tún wà lára. Ìgbà ẹ̀ tún wà lára. Máa wọlé, olówódé, olówódé máa wọlé. Máa wọlé, máa lọ́ra. Olówódé máa wọlé. Máa wọlé, máa lọ́ra. Àlejò gbogbo sóti dé. Láti mọ́kà, olówódé máa wọlé. Máa wọlé, máa lọ́ra. Ọba Bọ́lá wọlé àyẹ̀wò. Ṣé èmi gbọ́ máa wọlé? Máa wọlé, máa lọ́ra. Ọmọ ìlú. Etí inú. Kábíyèsí ẹ̀rú báwo lẹ̀ pẹ̀lẹ́pẹ́. Gbogbo èèyàn bá ládé tó ń bẹ ní kalẹ̀ kí n gbóbere gbogbo síwájú. Mo fẹ́ tọrọ káfárà lọ́wọ́ bàbá mi. Etí inú. ṣẹ̀wẹ́. Alárùdù ni mi. Ẹ
kú àdúró tí kò kí yín. Ìṣòro President Ọbásanjọ́ àrẹ̀mú olówó ọkọlùwà yẹni sí. Anábẹ̀rù ọba nílùú Ìjẹ̀bú-Òde. Gẹ́gẹ́ bí ààyè mi, tòótọ́ Fáṣàwẹ̀ bàbá mi ni. Láti kékeré mi, Wasiu Ayinde látàyè Panapina. Panapina la papa. K1 the ultimate. Ojú ọmọ fún Fáṣàwẹ̀ kì í ṣe láyé Fújì arábá ń bí. Bẹ́ẹ̀ni aláwọ̀ nínú mi ọmọlọ́wọ́ padà. Ọkọlùwà ìyẹn sí ọmọdéru àgbà ìyẹn nílùú Ìjẹ̀bú-Òde. Agbára àsìkò yìí á tù wá lára. Olúwa yẹn sí àyàbẹ̀rù àgbà ọmọ abẹ̀rù àgbà àyàfáṣàwẹ̀ ní Johnson ní ọlọ́wọ́ ọ̀pàdé mi. Àyàfáṣàwẹ̀ Olúwa yẹn sí abúlé látù. Ẹ̀gbọ́n ló jẹ́ fọ́ lórí. Olórí ọba ní sọ̀rọ̀ ilé lọ́wọ́ wa ló wà. Àyàfáṣàwẹ̀. Amúdáwọ̀ kí ẹ. Àyàfáṣàwẹ̀. Àyàfàlàrú nìyí. Àyàfáṣàwẹ̀. Àyàbàbà mi Johnson. Àyàfáṣàwẹ̀. Bàbá mi kì í ṣe láyé Fújì. Kì í ṣe láyé Fújì. Ayé mi láyé clearing. Àbábá lò wó wá. Ìgbà mo ń ṣe clearing. Àyìnbé ní Panapina. Àbábá lò wó wá. Ìyẹn ní iṣẹ́ àkọ́ṣe Faraba. Oníṣẹ́ àkọ́ṣe Faraba. Àwọn Fáṣàwẹ̀ ọmọ mú mi sọ́nà àlẹ́ orí ọ̀kí. Láyé Panapina, àwọn ọmọ mú mi sọ́nà àlẹ́ orí ọ̀kí. Ìgbà yẹn mo ń ṣe kẹ́rìn. Àlẹ́ orí ọ̀kí. Kọ́mpì méjìlá ni mo bá ṣiṣẹ́ pọ̀. Mo jáde ní free class ní Panapina. Mo jáde ní class ní orí méjèèjì àpapọ̀ owó àjọyọ̀ Fáṣàwẹ̀. Àpapọ̀ owó àjọyọ̀ Fáṣàwẹ̀. Wá kó dọ́kúmẹ̀tì fún mi kí n lọ sí London kí n lọ sanwó díútì Johnson Fáṣàwẹ̀. Mo wá dúpẹ́ Ọlọ́run àdé orí ọ̀kí. Ìjọ kan ni mo dédé kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n bá close. Ni mo wá kọ Fújì lálẹ́, mo kàn dédé kí jọ́kan. Bí o ṣe clearing mọ́, mo kúkú fèsì Fújì pátápátá. K1 the ultimate àdé orí ọ̀kí. Mo dúpẹ́ Ọlọ́run o. Kábíyèsí olówó dé ẹ̀kọ́. Mo dúpẹ́ kábíyèsí.
Hush. Kábíyèsí, ẹ fún mi ní cream, ẹ fún mi ní white pẹ̀lú grey $500. Kéwàdí ọtí ìwé adé orí ọ̀gbìn. Lampset royal paint ẹ̀yin ni mo kó fún ẹ lọ fi kúnlé yín. Kéwàdí ọtí ìwé adé orí ọ̀gbìn. Aláìlúwà. Ọ̀rẹ́ mi ìyàrá mú ọba. Bọ́lẹ̀ ni ọba yọba, wọ́n lè pè wá lọ́rẹ̀ ọba. Kéwàdí ọtí ìwé. Àtijọ́ ń ṣe èèmọ̀ tipẹ́tipẹ́. Òun wà ní Kaduna, èmi ń bẹ lẹ́kọ̀ọ́. Ọba Kọ́láwọlé Àgùnmọ́. Àtúnjọ lọ sábẹ́ rí ìkànnì lọ́mọdé. Nígbà mẹ́rin kan ọ̀dọ́ ẹni. Òun àti Sábàdàn ní àpọ̀dà Adéwálé. Àwọn méjèèjì ní New York City Alábàbí. Èmi lọ sẹ́tù sí Atlanta. Ọmọgbọ́lá mi pẹ̀lú Síkírá. Àtọ́lábọ̀ ọ̀rẹ́ mi mọ̀ ní kékeré. Adébíọ́lá sábẹ̀ rí ìka Alábàbí. Ẹ wò pé sí ayé mi, àyídé mi gbọ́ra mọ́. Bọ́lájí Màsíà ní Washington DC nìyẹn dúró sí. Àlàó mi tó yan Mákindélé. Ìyẹn bẹ̀ ní New York City Alábàbí. Bí mo ṣe ń jayé òbí mi àyíké. Kọ́lá ọ̀ọ́lé, Kọ́lá ọ̀ọ́lé. $500 òun náà fi bẹ̀rẹ̀. Ọba Kọ́lá ọ̀ọ́lé. Ọba Kọ́lá wọlé. Wọ́n lọ bá $500 yẹn fún gbogbo báńkì. Ẹ lọ pínkẹ́ ẹ lọ fi tọ́jú ilé tó ti dọ̀tí ẹ tún kù. Èyí tẹ̀ ń kọ́ lọ́wọ́ ẹ fi kù. Kọ́lá ọ̀ọ́lé. Ọba Kọ́lá wọlé. Aláṣẹ royal plate. Lampset ọmọ Lamidi ọmọ Sáràtì. Bàbá ẹ̀ ń jẹ́ Lamidi ó sọ ní Lamb. Ìyá ń jẹ́ Sáràtì ó fi sat sí Lampset paint. Ààrẹ mú òkí ẹ̀. Ọba Kọ́lá wọlé. Ọ̀rẹ́ tàdé kò owó yóò lóye ọmọ ọba. Ọba ní Ìjẹ̀bú. Ọ̀rẹ́ mi jọba, èmi jẹ lórí ọmọ ọba. Ṣẹ̀rí ilé ayé mi àdé orí ọ̀gbìn. Ṣẹ̀rí ilé ayé mi ọ̀gbìn. Adé orí ọ̀gbìn. Ẹ orin tí bàbá ṣe o. Adé orí ọ̀gbìn. Ẹ̀yin ọmọ orin tí bàbá ṣe. Adé orí ọ̀gbìn. Ìkọ̀bí lórí Síkírù méjì. Ìkan ló gbé fújì fún mi. Àlàbí Síkírì láàyè. Adéyìnká Barrister. Síkírù ẹlẹ́ẹ̀kejì. Ọ̀gá káàyè tọ̀dọ̀. Bàbá mi lówó mi láṣọ lórí ọmọ bá ní Ìjẹ̀bú. Ẹ wo tí bàbá ṣe ò máa dé orí ọ̀gbìn. Iṣẹ́ ìrìnnú àtẹ̀tẹ̀ ọmọ ẹ̀dá. Wọ́n ti ṣíjì bọ̀ ní ẹ̀fọ́ ẹ̀gbọ́n mímọ́. Gbogbo ayé gbogbo àtẹ̀tẹ̀ ọmọ ẹ̀dá.
lè bẹ́nìyàn lórí. Ogun ayé gbogbo àtẹ̀tẹ̀ ọmọ ẹ̀dá. Wọ́n ti ṣíjì wò mí o, ẹ̀rù kan lè bà mí mọ́. Mo fọlọ́ búra ó ṣíjì wò mí o, ẹ̀rù kan lè jà mí mọ́. Ẹ̀yin náà tún wá bí. Ṣé ká sọ pé wálé ọdún? Ẹ bá bí ọlá wá sílé àná. A máa dáná fáró bíbí ní sọ̀nà. Adéṣínà mi. Àná alágbèjì ni wá. Adéṣínà ọwọ́ ọba ló ń bí. Àná alágbèjì ni wá. Àwọn náà lànà ní ìbá ẹ̀kú. Nítorí àdúní àdémi. Adéṣínà òun láti fún wa lọ́mọ. Ọmọ Fáróbí. Fáróbí ò ní sọ̀rọ̀. Bílíkì òun láti fún wa lọ́mọ. Bílíkì ò ní ìgbà ẹ̀kú. Àyà Fáróbí. Àdùnní àbímọ fún wa. Nítorí ibi ọlá. Bíọ́lá ọmọ Tàyìndé wá sí ìwù ọmọ olórí ọmọ ọba ní Ìjẹ̀bú. Òun ni ó ṣọkọ Àdùnní Àdémi. Àdùnní ọmọ Fáróbí. Yìí ni ókè kò fún ẹ lóúnjẹ ní Ṣakí. Wọ́n ti ní bádé báyìí lọ bó báyìí bọ̀. Adéṣínà ọmọ Fáróbí. Àbíbù ọ̀rẹ́ ti ní Àyìndé wá sí mi láti kékeré láti jọ mi sọ̀rọ̀ lẹ́bọ̀ ọmọ Fáróbí. Àbíbù ọmọ ti di ìlú ìfẹ́lẹ́ ní oṣù rẹ̀ alágbèjì sọ̀rọ̀. Ìgbàgbọ́ olórí ẹbí alágbèjì Àyìndé ọmọ Àjímọ́ mi lójú ẹ lẹ́yìn ẹtì ẹni mo ṣe kẹ̀kẹ́
Saudi ọmọ Fáróbí. Àdó bàbá mi yá mímú. Lójú ẹ̀ lẹ́yìn ẹ̀ ti yẹ ni mo ṣe. Kẹ̀kẹ́ ọmọ Fáróbí. Níbi alágbèjì. Nísọ̀nà Àyìndé. Àbíbù Dẹ́ṣínà. Nígbà Dẹ́ṣínà, owó ọkọ̀ Mílíkì. Àwọn òbí Àyìndé ní wàásù àràbà bí. Ọmọ Fáróbí. Ìfáróbí. Ọmọ takọ ní sí iṣu Ìfáróbí. Ọlẹ́gbàdé ilé òní sọ̀rọ̀ Ìfáróbí. Àìdù ẹkú àmójúbà ọba tuntun nílé alágbèjì. Ọba tuntun wọ̀ọ̀dún ìgbà Ìfáróbí. Ìsàṣẹ kò ní okòrí àléfà Ìfáróbí. Àsìkò yẹn tù wá lára o Ìfáróbí. Àbíbù Dẹ́ṣínà Ìfáróbí. Ọkọ Mílíkì ọlọ́rẹ̀ Mílíkì ọmọ ní ìgbà ẹ̀kọ́. Ọba fẹjà yẹjà Mílíkì ọmọ ní ìgbà ẹ̀kọ́. Ẹnjìnìà Kúnlé Àtúnrí ẹlọ́tọ̀ náà yìí. Mílíkì ọmọ ní ìgbà ẹ̀kọ́. Mílíkì yèyí ọmọ ní ìgbà ẹ̀kọ́. Adùnní mo kíyè o, ọmọ Ìfáróbí. Adùnní mo kíyè ọmọ Ìfáróbí. Ọmọ Fáróbí Ṣínà Adùnní. Ọmọ Fáróbí Ṣínà Adùnní. Àbáwá sanwó orí ẹ̀ láìpẹ́. Ayélu ṣàpọ̀nà ọ̀rọ̀ yìí. Amúlásí Ìjẹ̀bú Òde. Amúlásí Ìjẹ̀bú Òde o. Adéṣínà Amadu ńlá sí Ìjẹ̀bú Òde. Orí bẹ́bí Amadu ńlá sí Ìjẹ̀bú Òde. Àdùnní ẹjọ́ ẹ̀kọ́ owó púpọ̀